ẹ̀yin Yorùbá òjijọ́ ẹ má fọ́ ta lọ́rọ̀ sọ kó má bá àmọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbà ṣe ṣe lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brain wash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa lọ́ ṣe gbà ṣe ṣe lọ́wọ́ wa Yorùbá ẹ ti ń sọ àní ẹyẹ sọ oyè ẹ ti máa sùn kó má padà mú wa bọ́ ṣe mú Jésù lórí ogun bọ̀ ẹ tètè ká múra o ogun bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá ṣe bí ìjọ lárọ̀ bá nígbà nìyẹn lódì ìjọba ẹ̀yin ọba wa ṣe fẹ́yìn náà ní bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilé wa wọ́n yé pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba kẹ́sẹ̀ kan lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣe bí yẹn gangan náà pè ní ìjọba tipẹ́ tí ọba ti fẹ́nu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́lántì má padà yọ nílé Yorùbá ẹ ti ń sùn àní ẹyẹ sùn ó yẹ ẹ ti máa sùn kó má padà mú wa bọ́ ṣe mú Jésù lórí ogun bọ̀ ẹ tètè ká múra o ogun bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ṣá nìkan ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kò jọ ń rọ òun kan máa mọ̀ ẹ jáwọ́ lápò tí ó yọ ẹ já gómi lágbàáná ìgbọràn sàn jẹbọ rírun ẹ jẹ́ kó tó wàhálà tó lọ dúdú kò sẹ́ni bọ́dí tó lè rírun Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú ẹ̀rù ìdóra ẹ̀yin Yorùbá ẹ̀rù ìdóra ẹ̀rù ìdóra olótìtọ́ ṣe máa jẹ ọ̀la yín ẹ̀rù ìdóra ẹ̀yin lẹ́dálẹ̀ Abíọ́lá àtàwọn lọ́wọ́ ẹ̀rù ìdóra ẹ̀yin lẹ́dálẹ̀ tó ṣe ìjà gan ẹ̀rù ìdóra ìjọba wa ní Yorùbá máa gan ẹ̀rù ìdóra Yorùbá gbọ́ àtẹnujẹ ló ń pa wọn ẹ̀rù ìdóra ẹ̀kọ́ kìí kápẹ́ olóko ẹ̀rù yìí ẹ̀rù ìdóra ọmọ aláṣọ wa wà kìsà ó tún fẹ́ yín ẹ̀rù ìdóra ẹlẹ́rọ wa ń jẹkùn ó tún dùnú ẹ̀rù ìdóra. bẹ́ẹ̀ ni ẹ̀rù yín tó bà ẹ jẹ́ ká kúrò lóko ẹrú bẹ́ẹ̀ ni ká kúrò lóko eré kí tálíkà kó má bàa gbọ̀ kó má padà lónílé o bẹ́ẹ̀ ni mo kí gbogbo wa nílé lóko lájò lẹ́yìn odi mo fi àsìkò yìí mo fi Ọlọ́run ọba Elédùmarè ọba tó láyé kábíyèsí Ọlọ́run mo fi kí gbogbo wa mo fi títóbi rẹ̀ náà mo fi yin Ọlọ́run ọba mi òkè ọba àlàyé ọba tó mọ tó pamọ́ tó dẹ̀ mọ̀ tó hàn òun mo máa ń ké sí Ọlọ́run ọba ó má dọ́wọ́ rẹ o torí pé ìwọ lọba tó mọ̀ ìwọ náà ló ní mímọ̀ lọ́dọ̀ ìwọ lọba tó mọ̀ tún tó mọ̀ sí ọba mi òkè kábíyèsí Olúwa a máa wá ń kí ẹ à ń ké pè ẹ́ Ọlọ́run ìwọ lálágbára ọba tó ju agbára lọ ìwọ lọba tó ní mímọ̀ nínú ìmọ̀ ìwọ lọba tí èèyàn yìn lásìkò tó yẹ kéèyàn yìn Ọlọ́run agbétítóbi fún ẹ Ọlọ́run ọba mi òkè a máa yìn ẹ́ akábára fún wọ Ọlọ́run ọba alápọ̀nlé ọba tó mọ tó pamọ́ àti tó hàn a máa dúpẹ́ lọ́wọ́ wọ Ọlọ́run ọba náà ọba tí ò fi wá ṣeré nígbà kankan a dúpẹ́ fún kábíyèsí Ọlọ́run kí la wá ní dúpẹ́ fún torí pé òun náà ló ti ń bẹ ká tó máa bẹ mo á dúpẹ́ lọ́wọ́ bàbá mi Professor Banji Akíntóyè mo dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ bẹ́ẹ̀ náà ni mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ Aládìkún a dúpẹ́ fún wọn torí pé
àwọn ni ò jẹ́ kí èjìká bọ́, àwọn nìkan àwọn ló yẹ ká máa sà, àwọn ló tó bẹ́ẹ̀, àwọn náà ni ẹni yìí, ẹni tó jẹ́ pé àwọn náà ló tó sí lọ́lá tó pè, àwọn ni. ẹ wò ó, ọ̀rọ̀ tèní tí mo gbé wá lénìí, nǹkan tí ń ṣẹlẹ̀, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ìlọrin àbí ní Kwara State àti àwọn ìlú míì la gbé wá lénìí. La gbé wá lọ́jọ́ tèní, mo dẹ̀ fẹ́ kẹ́ máa bá wa ká lọ lé lórí. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ, mo fẹ́ kí gbogbo wa kí a jọ wò ó dáadáa, kì í ṣe pé bóyá àbí kankan, ẹ jẹ́ ká jọ rí i kí á dẹ̀ jọ mọ̀ wípé ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ eré. ẹ gbọ́, kì í ṣe ọ̀rọ̀ kíni o, kì í ṣe ọ̀rọ̀ eré, kì í ṣe ọ̀rọ̀ ẹnu, kì í ṣe ọ̀rọ̀ àní-àní, torí gbogbo àwọn nǹkan yìí a gbúdọ̀ mọ̀, a gbúdọ̀ gbà ká dẹ̀ bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. ẹ gbọ́ mi yé, ká bára wa sọ tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀. ọ̀rọ̀ yìí ó di dandan kájọ sọ, ó di dandan kájọ gbé yẹ̀wò, torí tó ṣẹlẹ̀, nǹkan ṣẹlẹ̀ nílùú Ìlọrin ní Kwara State generally. ó wọlé, bọ̀ à ń sọ fún yín, wọ́n ní irọ́ ni, à ń sọ fún yín, wọ́n lẹ́nu wá tún rùn gan. àwọn àkíyèsí yìí gbogbo ẹ̀ ni mo fẹ́ kó yé gbogbo wa pátá, nílé lóko lájò lẹ́yìn odi, lórí ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ nílùú Ìlọrin tí àwọn evidence dẹ̀ pọ̀. ẹ gbọ́ mi yé, tí a máa fi hàn wá. Kwara State ní state, gómìnà ó dọwọ́ yín, gómìnà Ìlọrin, gómìnà Kwara State, ààbò Kwara State dọwọ́ yín o, ààbò Kwara State dọwọ́ yín, torí ó ń ṣẹlẹ̀ lọ́tùn, ó ń ṣẹlẹ̀ lósì, ẹ sọ̀rọ̀. àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí à ń pariwo lé lórí, gómìnà Kwara State á pè yín, bọ̀ àwa tún dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn bí èèyàn tó jẹ́ pé wọ́n dìde, tí wọ́n jẹ́ ọmọ ọkọ Kwara State, àwọn tí wọ́n jẹ́ ọmọ ọkọ Kwara State tí wọ́n lé wọn padà, wọ́n ti wọ inú Kwara State tí àwọn èèyàn wá dẹ̀ tún lọ bá wọn bẹ̀. ìgbà tí wọ́n rí pé wọ́n ń jí àwọn èèyàn gbé, wọ́n jí wọn gbé lọ́tùn, wọ́n jí wọn gbé lósì, àwọn rí pé àwọn mọ́tò oríṣiríṣi ń wọlé débi pé wọ́n ti kọ́ ilé sínú igbó, tí wọ́n kó àwọn nǹkan oríṣiríṣi wọnú igbó. gbogbo àwọn nǹkan yìí òun ló fa ìdí tó jẹ́ pé gbogbo àwọn èèyàn tó tó èèyàn tí wọ́n fi dìde nítorí ọ̀rọ̀ yìí. gbogbo àwọn nǹkan yìí ló ṣe pàtàkì fún èmi àti yín láti mọ̀, torí tó ṣẹlẹ̀
gbogbo àwọn fídíòs yìí òun náà la fi hàn yín oríṣiríṣi tó ṣẹlẹ̀ ní Kuwait a fi hàn yín bọ ọ̀kọ̀ọ̀kan la máa gbé. ẹ bá mi nẹ́tíwọ́ọ̀kì mọ̀nàmọ́ná ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ love and like mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ jọ̀ọ́ mo fẹ́ kí a jọ gbé ètò yìí kó lè tẹ̀síwájú mo fẹ́ ká jọ gbé ètò yìí kó lè tẹ̀síwájú torí àwọn nǹkan táwa ń sọ fún yín kì í ṣe ọ̀rọ̀ kí ni o kì í ṣe ọ̀rọ̀ eré kì í ṣe ọ̀rọ̀ network yẹn bad bọ̀ máa fi àwọn nǹkan yìí máa fi hàn yín á jẹ́ kẹ́ ẹ mọ̀ bó máa dẹ̀ jẹ́ ẹ gbọ́ mi yé máa jẹ́ kẹ́ ẹ mọ̀ bó ṣe rí máa dẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ bí ó ṣe lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí fídíò ẹ̀ náà á fi hàn yín lórí ètò gbogbo bó ṣe ṣẹlẹ̀ gbogbo bí wọ́n ṣe pa tí wọ́n kún gbogbo ẹ̀ náà lẹ́rìí torí wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ tó gba ọgbọ́n tó dẹ̀ gba òye ni ẹ gbọ́ mi yé ọ̀rọ̀ tó gba ọgbọ́n tó dẹ̀ gba òye òun ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ torí ẹ̀ làwa ṣe ń pariwo fún gbogbo ẹ̀yin èèyàn pátápátá láti dìde lórí àwọn nǹkan yìí ẹ má ṣe sùn ọ̀rọ̀ yìí kò ní pẹ́ nínú àwọn ètò tí mo gbé wá lénìí gbogbo wa pátápátá mo dẹ̀ fẹ́ kó yé wa láyè tí a bá wà mo fẹ́ ká mọ̀ pé kìí ṣe ń tá àdákẹ́lé lórí ọ̀rọ̀ yìí àfi ká ṣiṣẹ́ lórí ẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara State tó wọlé yìí ẹ jẹ́ ká dìde àwọn èèyàn wa àwọn alálùbáríkà èèyàn àwọn ọmọkọ Yorùbá wọ́n ti dìde wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ takuntakun tá bá sọ pé nǹkan ṣẹlẹ̀ nílùú Kwara kì í ṣeré gómìnà Abdulrahman Abdulrasaq ó dọwọ́ yín ilẹ̀ Yorùbá ní Ìlọrin àwọn ọmọ Yorùbá wọ́n ń bẹ tó jẹ́ pé wọ́n dúró déédéé tí wọn ò fẹ́ kó bàjẹ́ tó jẹ́ pé wọ́n ń lé ọ̀pọ̀lọpọ̀ àwọn aráabí gbogbo fídíò yẹn wà nílẹ̀ tí màá fi hàn yẹn evidence wà nílẹ̀ o ẹ gbọ́ mi yé evidence wà nílẹ̀ evidence ṣe kí ni ó wà nílẹ̀ tí màá fi hàn yín ẹ bá mi share ètò yìí kẹ́ bá mi tẹ love and like mo rọ̀ yín mo bẹ̀ yín ètò tèní ó ṣe pàtàkì fún èmi àti yín ètò tèní àfi kájọ dìde kájọ gbọ́ pàtàkì ní fún èmi àti yín torí fídíò yẹn a máa share màá tún ṣe àwọn short video ẹ̀ síta torí gbà tí wọ́n wọ ilẹ̀ Kwara tí wọ́n lọ fi bẹ́ẹ̀ ṣebùgbé àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àti olóyè kábíyèsí kan àwọn gan bọ́nú igbó àwọn èèyàn wọ́n bọ́ sínú igbó láti rí wọn wọ́n mà ṣe èèyàn léṣe in tó wà lọ́wọ́ wọn mà lágbára ju ti wọn lọ bọ èyí tí wọ́n lè ṣe wọ́n gbìyànjú wọ́n fọ ọ̀pọ̀lọpọ̀ mọ́ àwọn nǹkan yìí ṣe pàtàkì fẹ́mi àti yín láti jẹ́ pé kájọ mọ̀ torí wípé ọ̀rọ̀ yìí ṣe nǹkan tá a máa dákẹ́ lé lórí
ẹ gbọ́ mi yé ọ̀rọ̀ yìí ṣe tí a dákẹ́ lé lórí a gbúdọ̀ ṣe kí ni o a gbúdọ̀ gbìyànjú lórí àwọn nǹkan yìí a gbúdọ̀ ṣe kí ni a gbúdọ̀ gbìyànjú láti rí pé à ń tẹ̀síwájú lórí ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ torí ẹ̀ a nídìí àti dìde káàkiri a ní jẹ́ kó jẹ́ ibì kan torí bí ó ṣe ń ṣẹlẹ̀ ní Kwara tá à ń sọ yìí òun náà ló ń ṣẹlẹ̀ níbòmíì náà òun ló ń ṣẹlẹ̀ káàkiri níbòmíì àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa láti jẹ́ ká mọ̀ pé báyìí ló ṣe rí báyìí ló ṣe lọ wọ́n ti wọnú Kwara State àti mọ̀ láti ilẹ̀ wá àmọ́ àwọn tí wọ́n àmọ́ bí wọ́n ti lé wọn wọ́n ti wá à ń sọ̀rọ̀ pé ogun ti wọlé ogun ti ṣe nǹkan wọ́n ti wá wọlé débi wípé wọ́n ti ṣe kí ni wọ́n ti wọlé a lè wá dákẹ́ mọ́ ibi tí wọ́n wọlé débi pé wọ́n ti kóra wọn jọ àwọn ọ̀rọ̀ yìí wá sí ọ̀rọ̀ eré mọ́ gbogbo nǹkan yìí ni mo fẹ́ ká gbé yẹ̀wò ẹ jẹ́ ká jọ wò ó dáadáa ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò fídíò náà Kwara State tí a sọ̀rọ̀ nípa èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà tí mò ń rí tí wọ́n ń ṣẹnu fatafata lórí ọ̀rọ̀ Kwara State láwọn ọmọ tí wọn ò mọ ìran bàbá tó bí bàbá lábàbá wọn bọ̀rọ̀ tí wọn ò tí ì lésì bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ọkọ Yorùbá tí wọ́n wọ inú kinní lọ ẹ jẹ́ kí n fi hàn yín kí n play fídíò náà fún yín torí wípé ó ti dójú ẹ wá bá mi share ètò yìí débi tó bá yẹ kẹ́ ẹ share dé ẹ gbọ́ ẹ bá mi share lọ́wọ́ ẹ jẹ́ kí ọ̀pọ̀ èèyàn kó rí fídíò yìí ẹ jẹ́ kí ọ̀pọ̀ èèyàn kó rí fídíò tá à ń sọ̀rọ̀ nípa èyí ẹ gbọ́ mi yé nínú àwọn fídíò yẹn màá play ẹyọ kan báyìí náà ẹ jẹ́ fún fọ́lù. mo fẹ́ kẹ́ ẹ bá mi wo fídíò náà ẹ wò bí wọ́n ṣe wà nínú igbó yìí ẹ wò bí wọ́n ṣe wà nínú igbó wọ́n ti fi bẹ̀ ṣe ibùgbé wọ́n ti kọ́lé káàkiri wọ́n ti ṣe kí ni o wọ́n ti kọ́lé káàkiri wọ́n ti kọ́ ilé káàkiri sí inú igbó ẹ̀jẹ̀ tuntun play ẹ wò inú igbó yẹn lélẹ́yìn ibẹ̀ náà da kíní bò kí wọ́n wọnú igbó láti jòkó síbẹ̀ tó bá yá wọn á ní baba ńlá àwọn ló ní ilẹ̀ táwọn wá tẹ̀ nígbà tí wọ́n bá bímọ wọn á mọ aláwọn ti wà lórí ilẹ̀ pẹ̀lú àwọn màálù wọn náà kó wọ ìlú yìí o ní Kwara mò ń bọ̀ màá tún play mí fún yín ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tí a fi ṣeré tí ẹ bá wò nínú àwọn tí wọ́n yìnbọn fún fídíò òun náà ẹ tún wọlé yìí sẹ́ẹ̀rí ẹ ń rí
àwọn nǹkan yìí a fẹ́ kí ẹ mọ̀ wípé nǹkan ti wọlé ó pọ̀ o mi ní parọ́ fún yín ó pọ̀ àmọ́ ẹ wò. àyàyà kù ní gbogbo wọn lórí ibùkún náà tán ní mùjẹ́dá ńlá ẹjẹ́ àdèmọ́gì ni o ànídẹ́kí ni mọ́gì. àwọn nǹkan yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ tí ò ní ọ̀rọ̀ eré nínú tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ pé bó ṣe rí leléyìí bó dẹ̀ ṣe ń lọ leléyìí àwọn fídíò yìí lóríṣiríṣiríṣi ló wà lọ́wọ́ mi àti ibi tí wọ́n ti ba oko jẹ́ àti ibi táwọn dá oko sí tó jẹ́ pé oko wọn ó milẹ̀ ó mìíràn tó jẹ́ pé màálù ò kí ń jẹ oko táwọn dá gbogbo fídíò yẹn wà lọ́wọ́ mi. ẹ dáhùn àwọn sọ ọ̀rọ̀ nípa Kwara ṣé kìí ṣẹlẹ̀ Yorùbá ni níbo làwọn aráabí tí ń wọlé wà gómìnà Kwara State àwọn nǹkan yìí ṣẹlẹ̀ nínú Ìlọrin níbo náà ń gbà wá kí ni tẹ́ ń ṣe torí pé ọ̀rọ̀ yóò fẹ́ yé wa mọ́ gangan ẹ wo ètò yìí kí ẹ lè mọ̀ wípé nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ìlú nǹkan tí ṣe kí ni ó ti ń ṣẹlẹ̀ nínú ìlú a gbọ́dọ̀ relax nítorí n tá a fẹ́ sọ a nídìí láti tètè dìde lórí àwọn ọ̀rọ̀ yìí kìí ṣe ń tá a máa dákẹ́lé lórí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú wípé kìí ṣe tí a ṣe kí ni o tá a dákẹ́lé lórí gbogbo àwọn nǹkan yìí ó yẹ ká ní ìgbìyànjú láti mọ̀ tẹ́yìn náà bá tún wò dáadáa. àyàyà kù ní gbogbo wọn lórí ibùkún náà tán ní mùjẹ́dá ńlá ẹjẹ́ àdèmọ́gì ni o ànídẹ́kí ni mọ́gì. kìí ṣe òun nìkan ẹ ti rí gbogbo ilé tí wọ́n kọ́ gbogbo nǹkan tí wọ́n ṣe òun lẹ rí yẹn gbogbo ẹ̀ mú fẹ́ kẹ́ ẹ mọ̀ kì í ṣe eré kì í ṣe nǹkan tó yẹ pé bóyá a máa sọ pé bóyá à ń parọ́ lé lórí nǹkan tí ń ṣe wá ní ẹ gbọ́ nǹkan tí ń ṣe wá nílẹ̀ Yorùbá nǹkan tí ń ṣe wá o ṣe wá torí pé àwa ń sọ fún wọn wọ́n rò béèrè ni àwa wí ẹ rò pé rọ́ ni àwọn ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ irọ́ ẹ gbọ́ mi yé kì í ṣe ọ̀rọ̀ kíni kì í ṣe ọ̀rọ̀ irọ́ o ẹ wò àwọn èèyàn takuntakun wọ́n ṣiṣẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣiṣẹ́ ẹ jẹ́ fún fọ́ọ̀lù. màá tún play ẹ wò.
ẹ wo àwọn màálù wọn lọ́ọ̀kan, àwọn màálù wọn nìyẹn lọ́ọ̀kan. àwọn nǹkan yìí àwo sọ pé àbí bóyá àbí ìkọ̀kan, gbogbo àwọn nǹkan táwa ń sọ yìí tó wà tó dẹ̀ jẹ́ àwọn evidence tí àwọn èèyàn ṣe iṣẹ́ takuntakun lé lórí, ó pọ̀ lóríṣiríṣi lọ bẹ́ẹ̀ tí a fẹ́ kẹ́ ẹ mọ̀ tó pọ̀ lọ́wọ́ mi. gbogbo àwọn nǹkan yìí ló ṣe pàtàkì fẹ́mi àti yín láti jẹ́ kí ẹ ṣe kí ni o, láti jẹ́ kẹ́ ẹ mọ̀. a wá ní dákẹ́ kí tara wa ṣe kí ni kó bá wa dákẹ́. wàláì a ní dákẹ́ kí tara wa bá wa dákẹ́, torí n tá à ń sọ yìí á tó yé wa lọ́jọ́ kan. àwa sọ fún yín ẹlẹ́nu wa ń rùn, à ń pè bá ẹlẹ́nu wa ṣe kí ni ẹnu wa ń rùn, ọ̀yin á yé yín níjọ́ kan. nǹkan táwa ń sọ fún yín á yé yín ní ọjọ́ kan. gbogbo báwa ṣe ń pè yín tá à ń pariwo ó tó máa yé yín. gbogbo àwọn táwa fi hàn yín tẹ́ ẹ rò pé bóyá eré ni, ẹ tó máa understand ẹ̀. wàláì ẹ tó máa understand nǹkan tá à ń ṣe tí è ṣeré. gbogbo àwọn nǹkan yìí lẹ mọ tó ń jẹ́ òtítọ́, lẹ́dẹ̀ mọ òdodo. torí ẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri yìí, a gbúdọ̀ múra sí i kí á dẹ̀ mọ tó ń jẹ́ òtítọ́ àti òdodo. kí wá sọ pé rárá àbí kẹ́yìn ní nǹkan kan ṣe igbá kan. gbogbo àwọn nǹkan yìí làwa ń pè yín sí, ládẹ̀ ń jẹ́ kó yé yín ní gbogbo ìgbà, láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bí ó ṣe ń lọ, bí wọ́n ṣe ń wọnú igbó, bí wọ́n ṣe ń ṣe gbogbo ẹ̀ làwa ń pè yín, là ń pariwo lọ́tún, là ń pariwo lósì. gbogbo àwọn nǹkan yìí ṣe pàtàkì. bó ṣe ń lọ ìjọba Bọ́lá Ahmed Tinubu, bàbá ẹ má sùn. àwọn aráabí fẹ́ kógun ja ilẹ̀ Yorùbá. bí wọn ò ṣe ní kógun jalẹ̀ Yorùbá, ó mà dọwọ́ yín. gbogbo àwọn nǹkan yìí ẹ rántí ilé. gbogbo àwọn nǹkan yìí ni mo fẹ́ kẹ́ ẹ rò dáadáa. gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́tún tó ń ṣẹlẹ̀ lósì, ìbẹ́tà kẹ́ ẹ rò ó. gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ẹ rò ó. àwa ò ní parọ́ fún yín láàyè tá a wà yìí, torí wípé ó gbọ́gbọ́n ó dẹ̀ gba òye. ó ṣe kí ni, ó gba ọgbọ́n ó dẹ̀ gba òye. bọ́ a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn, a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn jàǹkànjàǹkàn àti coordinator lọ́rin ni o, àti gbogbo àwọn tó jẹ́ pé coordinator Kwara State pátápátá, àti àwọn bàbá mi tó jẹ́ pé àwọn chief tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n jọ wọnú gbó, àwọn èèyàn tí wọn ò jẹ́ kí wọ́n lè kó wa lẹ́rú tán nígbà tí wọ́n kidnap àwọn èèyàn. a dúpẹ́ lọ́wọ́ wọn. gbogbo eléyìí tá à ń sọ yìí à ń jẹ́ kó yé yín ni, kí ẹ rò ó dáadáa, torí nǹkan ti wọ̀ lọ́rin, nǹkan ti wọlẹ̀ Kwara. gómìnà Kwara State, ó dọwọ́ yín, ó dọwọ́ yín. a dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ àwọn èèyàn tó tó èèyàn tí wọ́n gbà wá lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé. a dúpẹ́, mo forúkọ bò yín láṣìírí o. a dúpẹ́ lọ́wọ́ yín.
a tún máa tún ṣó lẹ́ẹ̀kan sí a máa tún ṣó gẹ́gẹ́ bá a ṣe sọ a tún ṣó fún yín. Toró di dandan òun ní ogun ti wọ̀lú Ìlọrin wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn tó gbìyànjú ètò yìí ẹjọ́ ẹ bá mi ṣí ẹ̀mí ọmọ yín náà ní orí Adédọ́bọ́lá Ike Àlùkà a máa fi àdàgbétò yìí rọ̀ síbí ná èmi ọmọ yín náà tún ni tí ẹ ti mọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí pátápátá ojú yín ò ní fọ́ etí yín náà kò dẹ̀ ní di pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo bàtà bá ń jẹ́ ayé tígbà ń jẹ́ gbà ẹ̀ ní fojú sunkún ọmọ bẹ́ẹ̀ ni mo kẹ́yìn màmá mi àti ìyá mi káàkiri gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire mo kí wa lọ́pọ̀lọpọ̀ ẹ ṣé gan àánú Ọlọ́run Ọlọ́run ó máa wà pẹ̀lú wa ní gbogbo ìgbà torí pé ọba tó láyé ọba tó lóhun gbogbo kò ní fi wá sílẹ̀ bẹ́ẹ̀ ni ó dìgbà kan náà.